gbọ́ ní ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo òun ni mo mú wá sí ti ìgbọ̀yìn láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Wọ́n ti fojú àwọn afurasí 13 tó ṣekú pa ọba kan ba ilé-ẹjọ́ ní ìpínlẹ̀ Kwara. ASP ọlọ́pàá 2 ni wọ́n ti dá dúró lẹ́nu iṣẹ́ wọn nítorí tí wọ́n gba owó kan tó tó $3,000 ní ìpínlẹ̀ Rivers. Àjọ NSCDC ti mú àwọn afurasí 42 tí wọ́n jẹ́ agbésùmọ̀mí ní ìlú Àbújá. Awakọ̀ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta kan pàdánù ẹ̀mí rẹ̀ lórí ìjà tó wáyé lórí $400. Àwọn ènìyàn 15 ni wọ́n ti sọ sí ẹ̀wọ̀n lórí jìbìtì lílù lórí ìtàkùn àgbáyé ní ìlú. Tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùn sáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́rùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti fojú àwọn afurasí 13 tó ṣekú pa ọba kan ba ilé-ẹjọ́ ní ìpínlẹ̀ Kwara. Ilé-ẹjọ́ magistrate tó kalẹ̀ sí ìlú Ìlọrin ní ọjọ́rú Wednesday ló ti pàṣẹ pé kí wọ́n kó àwọn afurasí 13 tí wọ́n fi ẹ̀sùn ikú Olúkòró ti Kòró ní ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ náà kan ọba Olúṣẹ́gun Àrẹ̀múkò tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n ìjọba àpapọ̀ tó wà ní Ìlọrin ìyẹn Federal Correctional Services Facility Ìlọrin tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Àwọn afurasí náà ni wọ́n fi ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ hùwà kò tọ́, ìjínigbé àti pípẹ́ ara wọn ní ohun tí wọn kò jẹ́ kàn tí gbogbo ẹ̀sùn náà sì lòdì sí òfin tí ìjìyà sì wà fún wọn lábẹ́ òfin ìpínlẹ̀ Kwara. Àwọn tí wọ́n gbé wá sí ilé ẹjọ́ ni Godwin Jacob, Olówófẹlá Oyèbánjí, Adéfálolú Ayọ̀délé, Tẹ́wàsí Francis, Babátúndé Samuel, Godwin Joseph, Isa Numba àti Miracle Solomon. Àwọn afurasí yìí ni wọ́n ní kí ọba náà tẹ̀lé àwọn pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn lẹ́yìn tí ó rí wọn pẹ̀lú ọmọ rẹ̀ kan tí ọmọ náà sì sá lọ tí wọ́n sì yìnbọn mọ́ ọba náà tí wọ́n tún jí ìyàwó rẹ̀ àti Mercy tí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ gbé lọ. Ọlọ́pàá tó ń rojọ́ tako wọn Abdullahi Sanni wá rọ ilé ẹjọ́ láti jẹ́ kí wọ́n ṣì wà lọ́gbà ẹ̀wọ̀n. Adájọ́ ilé ẹjọ́ náà Mọ́nísọ́lá Kamsen wá ní kí wọ́n dá wọn padà sọ́gbà ẹ̀wọ̀n tí ó wá sún ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ 5 oṣù kẹta ọdún 2024. ASP ọlọ́pàá 2 ni wọ́n ti dá dúró lẹ́nu iṣẹ́ wọn nítorí tí wọ́n gba owó kan tó tó $3,000 ní ìpínlẹ̀ Rivers. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Rivers ti sọ pé ọ̀kan lára ọlọ́pàá wọn tí wọ́n pe orúkọ rẹ̀ ní rẹpẹ́tọ̀ Michael Ode tí ó lọ́wọ́ nínú gbígba owó kan ni wọ́n ti dá dúró lẹ́nu iṣẹ́ báyìí.
bákan náà ló ní àwọn méjì mìíràn tó tún lọ́wọ́ nínú ìwà yìí ni wọ́n ti fún ní ìwé ìyẹn péré tí wọ́n sì ní nínú ìròyìn tó jáde àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí a ti rí ọ̀gá àgbà méjì assistant superintendent of police ni wọ́n ti fi sí àhámọ́ fún ẹ̀sùn ìjínigbé àti gbígba $3,000 ìyẹn tí ó ń lọ sí bíi 4.2 million ní owó ilé wa lọ́wọ́ àwọn méjì kan tí wọ́n kò fi orúkọ wọn léde nínú oṣù kejìlá ọdún 2023 agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Grace Irohin-Kayegbo fìdí ìyọniníṣẹ́ wọn múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ní ìlú Port Harcourt ní ọjọ́rú Wednesday. Àjọ NSCDC ti mú àwọn afurasí 22 tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí ní ìlú Àbújá. Àjọ ara ẹni làbò ìlú the Nigeria Security and Civil Defence Corps ti ìlú Àbújá ti mú àwọn afurasí 22 tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí àti agbébọn tí wọ́n díbọ́n bí àwọn tó ń wakùsà nígbà tí wọ́n fi ojú wọn hàn dé ní olú iléeṣẹ́ wọn ní ọjọ́rú Wednesday. Kọ̀mándàntì Olúṣọlá Òdùmọ̀sù sọ pé àwọn afurasí ni wọ́n mú ní ọjọ́ ajé Monday ní ìpínlẹ̀ Niger pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọ̀wọ́ ọmọ ológun ilé wa. Ó ní àwọn mú wọn ní ọjọ́ ajé Monday nínú igbó kan ní abúlé Tasun ní ìjọba ìbílẹ̀ Burara ní ìpínlẹ̀ Niger. Nínú ìwádìí wọn ni wọ́n ti rí ibi ìwakùsà àti iléeṣẹ́ tí wọ́n lo orúkọ rẹ̀ pé àwọn ń ṣiṣẹ́ fún, tí ìwádìí sì fi hàn pé àwọn ẹgbẹ́ yìí ló ń ṣiṣẹ́ láàrin Zamfara, Kogi àti ìpínlẹ̀ Niger. Nígbà tí wọ́n mú wọn yìí wọn kò ní ẹ̀rí kankan pé wọ́n ń wakùsà ni, tí ó sì fi hàn pé ìwà ọwọ́ wọn kò mọ́. Òdùmọ̀sù wá ní àwọn yóò gbé ìgbésẹ̀ lórí wọn ní kété tí ìwádìí àwọn bá tẹnubodò lórí àwọn afurasí náà. Awakọ̀ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta kan pàdánù ẹ̀mí rẹ̀ lórí ìjà tó wáyé lórí irinwó náírà. Fàákájà kan wáyé láàrin ọ̀kan lára àwọn tó ń gbowó ìta àti awakọ̀ kẹ̀kẹ́ kan lórí àìsan owó ìta tó jẹ́ irinwó náírà tí ó sì padà di ìṣẹ̀lẹ̀ àbàmì ní ọjọ́rú Wednesday ní ìlú Sapele ní ìjọba ìbílẹ̀ Sapele ní ìpínlẹ̀ Delta. Láàrin ìjà yìí ni agbowó ìta kan tí wọ́n pè ní Túndé ṣùgbọ́n tí ìnagijẹ rẹ̀ jẹ́ Osama ni ó mú oníkẹ̀kẹ́ kan Augustine Williams lọ́rùn tí ó sì dákú mọ́ ọ lọ́wọ́, ṣùgbọ́n nígbà tí yóò fi dé ilé ìwòsàn dókítà ní ó ti gbẹ́mìí mì. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ní wàhálà náà bẹ́ sílẹ̀ nígbà tí Osama ń gbìyànjú láti gba kọ́kọ́rọ́ kẹ̀kẹ́ lọ́wọ́ Augustine tí ó sì di ìjà tí ó sì gbà ní ọrùn mú, ṣùgbọ́n àwọn aṣojú fún ẹgbẹ́ àwọn ọlọ́kadà tí oníkẹ̀kẹ́ ti ìpínlẹ̀ Sapele ti ní àwọn kò lówó nínú pípa tí wọ́n pa Augustine. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta DSP Bright Edafe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní àwọn ti mú afurasí náà tí ó ti wà ní àgọ́ wọn ní Sapele fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Àwọn ènìyàn 15 ni wọ́n ti sọ sí ẹ̀wọ̀n lórí jìbìtì lílù lórí ìtàkùn àgbáyé ní ìlú Ìbàdàn. Adájọ́ Olúṣọlá Adétúnjòyè O.A. Lájídé àti S.O. Adéyẹmí ti ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ti sọ àwọn 15 tí wọ́n lu jìbìtì lórí ìtàkùn àgbáyé sí ẹ̀wọ̀n. Wọ́n sọ wọ́n sẹ́wọ̀n lẹ́yìn tí wọ́n ní wọ́n jẹ̀bi nínú ìgbẹ́jọ́ wọn àkọ́kọ́ tí EFCC Economics and Financial Crimes Commission fi kàn wọ́n láàrin ọjọ́ 22 oṣù kìíní àti ọjọ́ 5 oṣù kejì ọdún 2024. Lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni wọ́n gbà pé àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tí agbẹjọ́rò wọn sì ní kí ilé ẹjọ́ ṣíjú àánú wò wọ́n. Lẹ́yìn èyí ni adájọ́ wá sọ Yusuf Sodiq àti Ọlámilékan sí ẹ̀wọ̀n oṣù 6, Tìmílẹ́yìn Daniel Ṣẹ́gun Bánkọ́lé Rahman Olúwaṣeun àti Sheriff sí ẹ̀wọ̀n oṣù kọ̀ọ̀kan tí Ọpẹ́yẹmí Babátúndé Dọlápọ̀ àti Francis sì gba ẹ̀wọ̀n ọ̀sẹ̀ 2 fún ẹnì kọ̀ọ̀kan. Yusuf yóò san 1,100 mọ́ ẹ̀wọ̀n tirẹ̀ nígbà tí Lékan yóò san 1,200 náírà mọ́ tirẹ̀. Àwọn ohun mìíràn tí wọ́n tún gbà lọ́wọ́ wọn ni ẹ̀rọ ìléwọ́ méje àti àwọn nǹkan mìíràn. Oníjùbá ìlò fún ìròyìn Kayegbo ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ káfíńrí pàdé.